Ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́, ẹ̀sìn tó kú ojúmọ́ mọ́. Orúkọ tèmi ni Ọlábísí Àkàndé láti ìkànnì ọ̀rọ̀. Ní kúkúrú, àgbéyẹ̀wò ọ̀rọ̀ Yorùbá tó sọ wípé iyán ogún ọdún a máa jóni lọ́wọ́ fẹlifẹli, òun la fẹ́ gbéyẹ̀wò. Kí tiẹ̀ ní túmọ̀ ọ̀rọ̀ yìí, iyán ogún ọdún, mo nígbàgbọ́ pé gbogbo wa náà la mọ̀ tí ń jẹ́ iyán. Bá a bá sì gún iyán, a máa gbóná ńgbà tá a bá gún tán. Ṣùgbọ́n a mọ̀ pé kó tó pé 30 ìṣẹ́jú, iyán tá a gún yóò ti tutù. Káṣẹ̀ má tiẹ̀ wá ti sọ̀rọ̀ iyán ogún ọdún. Ṣùgbọ́n a mọ̀ wípé olóye òun náà lọ̀rọ̀ ń bá wí. A sì mọ̀ wípé ẹni bá sọ pé àwọn ará ìjọ wọn ò gbọ́, onítọ̀hún ti bú àwọn bàbá rẹ̀ mọ́. Ìtumọ̀ ọ̀rọ̀ Yorùbá yìí bóyá ká kọ́ tiẹ̀ tún lédè Gẹ̀ẹ́sì torí pé ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa èdè Gẹ̀ẹ́sì la sábà fi mọ́ ronú. Ká tún lédè Gẹ̀ẹ́sì báyìí wípé a 20-year-old pounded yam could still burn your hands. Béèyàn bá gún iyán tó ti pé 20 ọdún, ó sì tún lè jóyàn lọ́wọ́ lénìí. A máa ń lo òwe yìí fún àwọn àsìkò tó bá ṣe wípé nǹkan kan téèyàn ti ṣe lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn. Àṣẹ́kùbọ̀ rẹ̀ ó padà wá ń kó ipa tó ní agbára nínú ìgbésí ayé èèyàn lọ́jọ́ tòní. A kì í sábà lo ọ̀rọ̀ yìí fún àṣẹ́kùbọ̀ tó bá jẹ́ àṣẹ́kùbọ̀ dáadáa. Bóyá èèyàn ti gbìyànjú bí 20 ọdún sẹ́yìn, ó padà wá rérè ìgbìyànjú ẹ̀jẹ̀ lénìí. A kì í sábà sọ pé iyán 20 ọdún a máa jóni lọ́wọ́. Ibi tá a sábà máa ń lo ọ̀rọ̀ yìí sí náà ni ibi tó bá jẹ́ pé téèyàn ti ṣe bí 20 ọdún sẹ́yìn tàbí ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, èèyàn ń rí àṣẹ́kùbọ̀ rẹ̀ tá a lè pè ní repercussion lédè Gẹ̀ẹ́sì. A rí i lónìí, a lè sọ wípé iyán 20 ọdún òun ní sì ń jó lọ́wọ́ fẹlifẹli. Àpèjúwe eléyìí àtọ̀nà tó gbà yí wa ká, òun náà ni ayélujára tá à ń lò. Ọ̀pọ̀lọpọ̀ wa là ń lo ayélujára, ọ̀fẹ́ sì ni. Bó tilẹ̀ jẹ́ pé àyè àti sanwó ń bẹ fún. Ṣùgbọ́n ẹ ní lákìyèsí wípé ohunkíhun tá a bá ti ń lò tá a bá ti sanwó fún, àwa gan-an ni ohun tí wọ́n ń tà nínú ọjà bẹ́ẹ̀. Ọjà tẹ́ ẹ má sanwó, ẹ kàn sáà ẹ má wá nu ọjà yìí lọ́fẹ̀ẹ́, àwa gan-an ni ohun tí wọ́n ń tà fún àwọn ẹlòmíràn bẹ́ẹ̀. Àlàyé ń bọ̀ lórílẹ̀ lọ́jọ́ iwájú. Ṣùgbọ́n téèyàn ti kọ bí 20 ọdún sẹ́yìn, bóyá lásìkò téèyàn rò pé òun ò tiẹ̀ jámọ́ nǹkan kan, àbó òun tiẹ̀ lè jámọ́ nǹkan kan. Tó bá padà wá di lénìí torú ẹni bẹ́ẹ̀ padà wá jámọ́ nǹkan. Àwọn èèyàn lè lọ ṣe àwárí nítorí tọ̀hún ti kọ ní bí 20 ọdún sẹ́yìn pé alágbájá mọ̀ sọ nǹkan báyìí. Irú nǹkan bẹ́ẹ̀ téèyàn ti ṣe bí 20 ọdún sẹ́yìn, ó lè padà dèèyàn lágbóná. Ẹ má gbàgbé ọ̀rọ̀ Yorùbá tá a sọ wípé bógún bá jẹ lọ, 30 ó padà wá jẹ bọ̀. Iyán 20 ọdún a sì máa jó ní lọ́wọ́ fẹlifẹli. Lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ni Ọlábísí Àkàndé. Ká tún pàdé.